olórí gbogbo mùsùlùmí nílẹ̀ Yorùbá àmọ́ ta ni olórí gbogbo mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ state olórí gbogbo àwọn mùsùlùmí nílùú wambi ni bàbá wa ìmáàmù abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ṣé gbogbo wọn cooperate pẹ̀lú wọn ṣé rí wàláì bí mùsùlùmí ṣe pọ̀ tó ní ìlú lónìí tó bá ṣe pé bó ṣe pọ̀ tó ní wọ́n lẹ̀ mọ́ ìmáàmù ò ní bùkátà sẹ́ni kankan kó bá dá sí ti ṣẹlẹ̀ mọ́sáàsì owó nìyí tábàlù gbówó làbá ń wá tí mùsùlùmí lápòléyà ẹ̀rọ wo ọ̀rọ̀ máa ń wọ́n àmọ́sálásì yìí o ẹ̀rọ bẹ́ẹ̀ ìwà ni wọ́n sọ o àwọn tí ń cooperate pẹ̀lú wọn lórí ìmáàmù wọn torí ìmáàmù tó ní mùsùlùmí ni ìmáàmù tí gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ àbí àwọn tí wọ́n ń cooperate lábẹ́ wọn mo fẹ́ ṣàlàyé bàbá ìmáàmù ọ̀rẹ́ nìkan kan nu mùsùlùmí ràn lọ́wọ́ lórí ààyè ẹ̀ kódà àwọn tí wọ́n wá ń kírun mọ́sálásí gbogbo percentage ọ̀wọ́ 10% 90 yòókù ó ń rédè káàkiri rẹ̀ ẹni ní ìkírun ẹni ní sẹ́rí ìlàjì mùsùlùmí kò tí ẹ̀ sí ìlàjì bí 80% kò ní kírun rárá ọgbà pé mùsùlùmí ló wo oṣù kàwọn mọ́sálásí ìmí ọ̀hún àmọ́sálásí àmì ọmọ pàtàkì ìmáàmù ọmọ ìjọ láti ọkọ̀ pàtàkì ìmáàmù ètò wa mọ pàtàkì ìmáàmù 1/3 wọn ni wọ́n bá pèsè nǹkan ní ọmọ àdáwọn ẹ̀rọ òkú tó ní ọ̀sìn jìnnà tó at 10% tí mo ń pẹ́ o 10% tí mùsùlùmí ló dúró tẹ̀sìn yòókù ó ń jó kọ́ lásán ni ṣáájú 10% tí wọ́n bá ní wọ́n wá ṣe ń tí ọ̀jẹ̀ kẹ́sì ọ̀gá ẹ̀ lè rí ju 3/10 lọ ẹ wo 3/100 kí ló kù 97 ọ̀ràn Islam lọ́wọ́ ọdún àwọn ká dúró tì wọn kàn ní sí ìrànlọ́wọ́ ni wọ́n dúró ti ìmáàmà wọ́n dúró ti ẹni bá tó jáde kó fẹ́ ṣètò Ọlọ́run wọn kàn ní tún ìrànlọ́wọ́ àmọ́ méjì yòókù yẹn engineer bẹ́nu wọn ẹni ọ̀kàwé bẹ́nu wọn olóṣèlú bẹ́nu wọn gọ́fúnà míì ìlú mi bẹ́nu wọn àwọn olówó bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn olówó yẹn wò ní wọ́n mọ̀ sí o àwọn gọ́fúnà ní wọ́n mọ̀ sí o àwọn ẹgbẹ́ wọn àwọn òní ní nǹkan tí ó relate wọn mọ́sálásí wọn ìparí sáfíìsì wọn ẹ̀rọ máa gbọ́ sáwọn gọ́fúnà yóò gbé lọ church lóògbé bẹ́ẹ̀ máa rí mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ church wà máa fáìn dúdú lọ mọ́sálásí lọ kí ló dé mùsùlùmí ò ààrẹ wọ́n láàlúwó lọ bá a ṣe pọ̀ tó owó ni tí wọ́n bá ní òṣòwò ń gbè kan kéèyàn bá ti pọ̀ bẹ́ẹ̀ owó ti wà bẹ́ẹ̀ kí lágbára ti China ní agbára òpó yẹn ní lóbi defeat gbogbo ayé China lásán gbogbo àgbáyé tí wọ́n bá pín sí ọ̀nà mẹ́rin ìmọ̀ ọ̀nà mẹ́ta China kó là kan gbọ̀ngàn ti jẹ́ ní 1 billion plus 1 billion plus kò sí kọ́ńtì náà lágbàáyé kì í ṣe bí Amẹ́ríkà tó bá lé Amẹ́ríkà méjì pọ̀ kì í tu China ẹgbẹ́ fún ìwé àpèjúwe kan ibi tí mùsùlùmí ti pọ̀ jù lágbàáyé bẹ́ẹ̀ wọ́n lè sọ pé Indonesia àti Bangladesh country nù ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀ ka iye ka mùsùlùmí tí ń bẹ lágbàáyé mùsùlùmí tí ń bẹ ní China pọ̀ ju ibi tí mùsùlùmí ti pọ̀ jù lágbàáyé lọ ẹ̀ tí kẹ́jù báyìí 250 million plus ní mùsùlùmí tí ń bẹ ní China síbẹ̀ wọ́n á ju bí 1 to 2% lọ ní China àti bílíọ̀nù ní more than 1 billion òní á fi ń ṣe ọrọ̀ ajé tá a bá pọ̀ láwọn mùsùlùmí tá a bá ti ní darí tá a nìṣẹ́ àwọn tá a ń bẹ tá a ń kọ́ra mùsùlùmí abẹ́ Islam la wà òkè Islam ni olórí àti àwọn òṣìṣẹ́ tí wọ́n mọ̀ sẹ́fù Islam lábẹ́ olórí ni.